ẹ̀yin ní ayé mi ẹ̀yà bí amọ̀ ayé o ní rí ìdààmú ní rí fòrò kidnapper tó kidnap Alaboyun dẹ̀ bí ìbejì sọ́dọ̀ kidnapper. ẹ̀yin tèmi ṣẹ̀gẹ̀dẹ̀ gbiná òun náà lẹ́ ń gbọ́ látẹnu Lady K yẹn o. Alaboyun tí kidnap ó bí ìbejì sọ́dọ̀ kidnapper o. tẹ́ ẹ bá wá gbọ́ ohun tí àwọn kidnappers yìí ohun tán ṣe fún ìyá ìbejì àti ohun tán ṣe fún àwọn ìbejì méjèèjì ẹ wò ó ọ̀dájú láyé ìkà láyé. ẹ má jẹ́ kí n dààmú yín púpọ̀ ẹ jẹ́ kí n fi fídíò yìí lẹ̀ kí gbogbo wa ká sáré wò ó kẹ́ ẹ gbọ́ ohun tí àwọn kidnappers tán ṣe fún àwọn ìbejì àti ohun tí wọ́n ṣe fún ìyá ìbejì fúnra rẹ̀. ẹ jọ̀ọ́ ẹ bá mi wò sàlẹ̀ níbi tán kọ subscribe sí ẹ kílìkì lé subscribe button yẹn lórí ọwọ́ yín tẹ̀ fi ń bá wa tẹ subscribe ní orúkọ Jésù ẹ ò mà ní fi gbọ́mọ sí o ẹ ò ní fi gba lẹ́tà ìbànújẹ́ nǹkan ayọ̀ lẹ máa fọwọ́ yín ṣe ó yá ẹ jẹ́ ká jọ wo fídíò náà. eléyìí tún kọjá bẹ́ẹ̀ o ìtú tí Boko Haram tún pa àrà tí àwọn kidnapper tún dá àníṣe ìṣẹ̀lẹ̀ Ògbómọ̀ṣọ́ Ọlọ́run fẹ́ fi tú àṣírí gbogbo nǹkan burúkú tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà kí oníkálukú wa ká lè mọ̀ wípé orílẹ̀-èdè Nàìjíríà ò kì í ṣe orílẹ̀-èdè tó yẹ kémi àti yín ó wà. Oníkálukú wa lè mọ̀ wípé ìlú ìgbèkùn lórílẹ̀-èdè Nàìjíríà kí oníkálukú wa ó lè jí nínú oorun tá a bá sùn. Mi ò gbọ́ irú èyí ní ayé mi ẹ̀yà bí amọ̀ ayé o ní rí ìdààmú ní rí fòrò kidnapper tó kidnap Alaboyun dẹ̀ bí ìbejì sọ́dọ̀ kidnapper dẹ̀ kó àwọn ìbejì ó dẹ̀ kó wọn fún ajá jẹ ó dẹ̀ ṣe fídíò ó dẹ̀ jù sẹ́ta ká máa wò. Kò yá yín lẹ́nu kò ṣọ́ọ̀kì yín ẹrù oṣù 9 ó bọ́ sọ́wọ́ kidnapper dẹ̀ kó àwọn ọmọ yẹn fún ajá kájá máa jẹ ìbejì. Kí ajá jẹ ìbejì àwọn ajá burúkú tó máa ń kó dání yẹn tó fi máa ń pè wọ́n ní hunter. Ẹ mọ̀ pé tó bá ti máa wọ Boko Haram sí wọ́n á ní hunter ni wọ́n. Àwọn ajá tó kó dání tó fi ṣe camouflage tí wọ́n fi ń pè wọ́n ní ọlọ́dẹ ní ọdẹ tí ń jẹko tí ń jẹgbó. Ajá wèrè tó kó dání wọ́n dẹ̀ kó ẹrù oṣù 9 kò bà wọ́n lẹ́rù. Àwọn arábí òkí ẹ̀ àwọn tí bàbá Jàgàbá ní ká máa gbàdúrà fún nìyẹn kí wọ́n ronú pìwàdà. Wọ́n dẹ̀ kó ẹrù oṣù 9 ìbejì wọ́n dẹ̀ kó fún ajá dẹ̀ jẹ́ wọ́n dẹ̀ ṣe fídíò wọ́n dẹ̀ tún ní ká gba ilé ìwò kí la ti rí. Tá a bá ń sọ fún yín wípé ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ibi làwọn pípò yìí ń ṣe nínú Nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ibi ni wọ́n ń ṣe tí kò rọ̀ sí èmi àti yín. Kódà àwọn ta tún jẹ́ mídíà kan tó jẹ́ wípé 12 hours a máa wà online lórí internet lórí gbogbo social media tá a máa wo bó ṣe lọ ọ̀pọ̀lọpọ̀ ló ń ṣẹlẹ̀ táwa gan ò mọ̀ pẹ̀lú bá ṣe jẹ́ni tí ò lè má sí ní online ní ojúmọ́ kan ká má tí ì wá sọ ẹ̀yin tó jẹ́ wípé díẹ̀ lẹ máa lọ sí social media. Gbọ́ mi díẹ̀ lẹ lọ sí social media nígbà tí wọ́n kidnap èèyàn. Ẹ bá mi ju fídíò yìí sí bàbá Jàgàbá ẹ bá mi jù sí Àrólé Oòduà ẹ bá mi jù sí gbogbo àwọn gúrùpù káàkiri because àwọn ẹlòmí ò mọ̀ pé lè tó báyìí. Kọ́sọ́mà kó wá bá mi rajà ní ṣọ́ọ̀bù yìí ọmọ Yorùbá ni. Ìgbà tó wá rajà lọ́wọ́ mi ó lọ tó wá pè mí. Nígbà tó wá pè mí ó pè mí ní WhatsApp ó wá sẹ́yìn ọjà yẹn sí mi pé báwo lòun ṣe máa lo eléyìí kí má bínú òun ti gbàgbé. Mo wá explain fún lórí WhatsApp. Ìgbà tẹ́mi wá fẹ́ share program fáwọn kọ̀ọ̀kan tí bá lórí ọ̀fẹ́ àti share program fún lẹ́kọ̀ọ̀kan tí bá ráyè mo wá share program fún. Bó ṣe wò nìyẹn bó ṣe pè mí padà ní ọmọ Yorùbá ni o ó lóun máa ń gbọ́ lédìké
nígbà incident ní olóyè ó lóun ò mọ̀ pé ṣọ́ọ̀bù mi lòun wá ó ní kíní program tí mo wá jù sóhun ó ní ṣé pé nǹkan tó tó ìṣẹ̀lẹ̀ ní Nàìjíríà wọ́n ní ẹ gbọ́ ó lóun ò mọ̀ ó ní láti bẹ̀ mí pé kí n jọ kí n máa fún òun ní update òun ní interest wípé nọ́mbà òun pé àwọn nǹkan ṣẹlẹ̀ ní Nàìjíríà gbọ́dọ̀ tó wọ́n mọ̀ pé àwọn nǹkan tó tó báyìí ni ẹ gbọ́ mi irú ẹni tí ò mọ̀ pé nǹkan tó tó yẹn ń ṣẹlẹ̀ ní Nàìjíríà tẹ bá sọ̀rọ̀ wípé ká dá dúró kò ní sọ fún wa wípé àwọn Yorùbá ní iṣẹ́ mà ní tó bá ní iṣẹ́ ṣé wọ́n máa sọ pé kó dá dúró kò sọ̀rọ̀ bẹ́ẹ̀ ìsọkúsọ náà sọ ẹ jọ ṣé kò ní sọ bẹ́ẹ̀ ṣé kò ní sọ bẹ́ẹ̀ mélòó àwọn èèyàn bẹ́ẹ̀ ó ní gúrùpù kan tí mo wà ní Canada mo wá ṣe mistake náà ní dọ́kan ìyẹn ti tóbi jọ́ mélòó kan o mo wá ju programu síbẹ̀ àwọn èèyàn wọ́n ń pè mí lẹ́yìn wọ́n pè mí direct láti inú gúrùpù yẹn o pé kí n jọ programu tí mo jù sínú gúrùpù yẹn ibo ni mo ti rí mo ní inú gúrùpù wo wọ́n wá ní Nàìjíríà ní Canada mo kò ṣọ́ọ̀kì nítorí àgéjù kan bẹ́ẹ̀ síbẹ̀ mo kò ṣọ́ọ̀kì àmúdẹ́ má bínú mistake ni mo ṣe wọ́n nílò nǹkan táwọn torí ẹ̀ pé kọ́ yẹ pé àwọn ní interest nínú programu yẹn gbọ́ ṣe lè máa carry àwọn update mo lẹ́ni tó ṣe programu yẹn gangan lórí ẹ̀ bá sọ̀rọ̀ yìí wọ́n ní wọ́n ní ṣé woman tó sọ̀rọ̀ nínú programu yẹn tó ń play àwọn fídíò yẹn woman yẹn ni mo lè mi lè bá sọ̀rọ̀ ẹ̀ mo ní Lady K lè bá sọ̀rọ̀ ó ní ìjọ torí Ọlọ́run báwo làwọn ṣe lè máa follow yìí mo lè lọ subscribe sí YouTube mi kẹta notification wọ́n ní interest nínú ẹ̀ mo ṣẹ̀ṣẹ̀ wá lọ delete programu yẹn nínú ilé because wọn ò kí gbà ká sẹ́ẹ̀dì kan bẹ́ẹ̀ yẹn sínú ilé àwọn politicians òkú kan kú bẹ́ẹ̀ wọ́n kàn sí group yẹn fún wípé ká máa fi polówó ọjà wa òun náà fi àdèmí náà síbẹ̀ àwọn tó wá ra jàmbí gan ló sọ fún mi pé àṣẹ́mi ò sí nínú sọ́sọ́sọ́ group mo nílò wọ́n ní kí n wọ bẹ̀rẹ̀ kó máa lè máa polówó àwọn jàmbí síbẹ̀ mi tí mo láwọn jàmbá ìbáyìí máa polówó lókè ẹ̀ hàdìmí ni wọ́n fi àdèmí sí group yẹn. ẹ wá wòye population èèyàn tó jẹ́ pé wọ́n kàn ń gbọ́ ni wọn ò rí confam láti lè mọ̀ pé tòótọ́ kìíní ìrì Ìbejì ẹ bá mi share ẹ̀yin tẹ́ bá ní access sí ẹ̀yà àgbààgbà wa ní ilẹ̀ Yorùbá ajá ò ní gbọmọ jẹ mọ́ wọn lọ́wọ́ mi ò ṣe yóò máa play video ẹgbẹ́ ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé bó ṣe ṣẹlẹ̀ ẹ jọ 1 minute mo ṣí ilẹ̀kùn store lẹ̀ síbẹ̀lẹ̀ ti lè ṣílẹ̀ rà àwọn ṣíṣí èmi ò dé like mi tó jẹ́ fleet ọdún lẹ́rọ ẹ bá bẹ̀rẹ̀ torí àwọn ṣe ra fleet ìtì yẹn ó pọ̀ yes àwọn lẹ́rọ ìyẹn ti gbọ́jọ́ pọ́ ènìyàn ìtì yẹn pọ̀ ni mo ṣe ṣílẹ̀kùn yẹn sílẹ̀ kẹ́mẹ́dẹ̀ tí ṣílẹ̀kùn lẹ́yìn wọ́n láti máa ṣe fín èmi dẹ̀ yìí ti dùn pọ̀ bẹ́ẹ̀ nítorí tó ní kọ́ máa wọnú sọ oúnjẹ lọ mo ṣe máa ń ṣọ́ wọn another one again wàá kú ṣé ń gbádùn mi ẹ má bínú o mélòó àwọn èèyàn bẹ́ẹ̀ ẹ bá wa share sí gbogbo àwọn gúrúùpù kí àwọn èèyàn mọ̀ mélòó la fẹ́ kà so many things ló ṣẹlẹ̀ olóhùn kò ní wa lẹ́yìn wípé ó dẹ̀ pé àsìkò ti tó òun ní láti ṣàánú wa ẹ gbọ́ ọlọ́run rí pé àsìkò tó òun ní láti gbọ́ àdúrà wa ó wá kù sí èmi àti yín lọ́wọ́ gbogbo èyí tẹ́ ẹ sọ wípé ẹ má kọ̀ndẹ́mù lágbájá ẹ má kọ̀ndẹ́mù pátì kan ẹ má kọ̀ndẹ́mù pátì kan ikọ̀ ògbé kan làwọn pípù yìí the only solution ní pé ká pé kó ní kálukú ló lò ẹ̀ tẹ́ bá ní òkè o ibi tá a dé dúró lé ní APC ló sì wá débẹ̀ tẹ́ bá lẹ fẹ́ mú PDP mo fẹ́ kẹ́ mọ̀ wípé ìyà tí APC fi jẹ wá ×4 ẹ gbọ́ mi ×4 òun ni PDP máa fi jẹ wá tẹ́ bá tún wá lẹ fẹ́ mú Labour Party dọ́bùdọ́bù nìyà tó máa jẹ wá kí ni solution ni pé ká dá dúró àfi ká dá dúró kò sí ọ̀rọ̀ mọ́ nínú ọ̀rọ̀ Nàìjíríà ti lànà ẹ bá gbójú ayọ̀ sókè ẹ wá bá mi share sí gbogbo group ẹ bá mi fọ́n kó wọ̀ gbóra ayé lọ ojú òní tí wà mí níwọ̀ ayé tì ẹ kọ́kọ́ wá gbọ́ títí Ìbejì tí wọ́n jẹ lẹ́yìn yẹn máa fún yín lánàá fídíò kan sí tí program yóò bá ti pọ̀ jù bóyá ẹ bá mi gbọ́. The Guardian ẹ̀yin mọ́ mímí fídíò tí ẹ wọ̀ yìí The Guardian wọ́n gbé o ọ̀rọ̀ àwọn Ìbejì yìí o The Guardian gbé wọ́n gbé tẹ́lẹ̀ mọ̀ wípé confam tẹ́lẹ̀ mọ̀ pé lóbi ṣeré kẹ́lẹ̀ mọ̀ wípé àfi kí araba wa túra mú gidi ẹ máa gbọ́ nìṣó ojú òní tiwa Ìbejì Ìbejì. The federal government of
bandits. I hope so I don't see this video. I hope so I don't see this video. I hope so I don't see this video because this thing they pain me enter inside my blood. Last week, a pregnant woman, a pregnant victim that was abducted by these stupendous criminals called bandits, the sons and daughters or the prodigal sons and daughters of the Nigerian army. This pregnant woman put to bed in the hands of bandits and she gave birth to a set of twins. Nigerians, guess what happened to these two children? Guess what these bandits use these two children do? According to the story, say the leader of this very group, these bandits, arrived at the place where this woman put to bed. These people don't carry these two children, carry and go feed dog. Two children where a woman carry for her belly for 9 good months with pain, with torture, with sorrows, with cry day and night, with suffering, the sufferings of labor. This woman put to bed a set of twins. This bandit get mind, gather these children, carry them, go give their dog, make them chop. And as we talk these things, the federal government of bandits are listening to us. They cannot do anything about it because all of them are thinking about 2027 election. All of them want to occupy Aso Rock in 2027. All of them want to occupy the Senate in 2027. All of them want to occupy the House of Assembly and House of Reps in 2027. But look at a baby, the future of a nation that was better just weeks ago. Bandit don't carry and give dog. And I dey ask, make whether Senator Gospel Akpabio they see all these things when they happen. Whether President Bola Tinubu they see all these things when they happen. Whether Kashim Shettima, the Vice President of Nigeria, whether they see all these things when they happen. Imagine saying that your children, your grandchildren, or even you, where bandits carry give dog when they small. How will you have grown up to occupy that city in Aso Rock? And when we talk, a lot of people go think people just come here, they make noise. We just on camera, they make noise of necessarily. But a lot of things are happening in Nigeria on a daily basis. How can you terminate the future of an unborn child, just a little child, an infant that has not done anything wrong, that has not committed any crime? What is the offense of that baby? Where bandits go carry the king, the full flesh, a child that was carried for 9 months, and mama suffered to born. Only for you to carry that child and go and give to your dog. Carry the king, when person suffer born, go give dog. And if people said camera begin, they condemn these things. Where government sit down, they keep quiet, they do. Government will come for night, come and adopt us. They will come for night, come kidnap us. They will come for night, come arrest you. Carry you, make sure say they jail you for just speaking out. But look at bandits are walking freely, committing all these atrocities and nobody is checking them. Committing all these heinous crime and nobody is going after them. Nigerians, I don't tell you that before. You see this rain, it's about to rain on everybody. Even you when they inside town, if you say you dey safe, I dey talk am every day, I dey talk am every hour, I dey talk am every second. No look your life say you dey safe. Remember this issue of Boko Haram started far back in Borno State. In Borno State, I didn't whole thing start, but today they don't spread almost all over Nigeria. If you sit down, if you say this thing, you never reach your doorstep, and you think say you dey safe, calculate yourself from now till the next 5 years. Calculate yourself from now till the next 5 years and take your security very, very strong. Anywhere where you dey go, anything you fit carry for pocket, my brother, carry am. If you fit palm any weapon for pocket, palm am. Before they go drop you, make sure say you drop one person. Enough is enough in this country. And at the end, if you guys don't rise up, now so they will bury us one after the other. Shebi, you see this thing? And so the future of those two don't waste go. Because we have a careless government, a nonchalant government, a government that boldly stated that the bandits that are kidnapping Nigerians are their prodigal sons and must be forgiven. The word is enough for the wise. The word is enough for the wise. Bàbá Tinubu ti ní ká máa gbàdúrà fún wọn. Bàbá Tinubu náà ti sọ bẹ́ẹ̀. Wọ́n ládùúrà ló kù ká máa ṣe fún wọn. Àdúrà ìrònúpìwàdà kí Ọlọ́run ló bọ̀. Pé kí Ọlọ́run ó jẹ́ kó ronúpìwàdà. Nǹkan tí bàbá Tinubu sọ fún wa nìyẹn. Pé kó Ọlọ́run jẹ́ kó ronúpìwàdà so ká máa gbẹ náà fún ìrònúpìwàdà. Èmi ò ríro eléyìí o. Láì ṣe pé India la wà. India lajá ti máa ń jẹ èèyàn. India òun lajá ti ń jẹ èèyàn. Kọ́dẹ̀ kó ìbejì tí èèyàn kan bí. Kọ́dẹ̀ kó wọn fájá kájá máa jẹ wọn. Ajá dẹ̀ jẹ wọn tán. Asat àná òde yìí ó níye ẹ̀mí táwọn Boko Haram tó lọ pa ní àná 29. Ẹ máa gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ibi tó ti ṣẹlẹ̀. Ẹ máa gbọ́ iye aago tó ṣẹlẹ̀, iye ẹ̀mí tó lọ sí. Gbogbo ẹ̀ ni máa fún yín ní details ẹ̀. Ẹ bá mi share program yìí kí àwọn olórí wa máa gbọ́. Nítorí tí bàbá tí bá ní ojoojúmọ́ ìròyìn bí tí mo bẹ̀rẹ̀ sí ní pariwo tí mo fẹ́ fún tí mo rọjú wá ní rẹ̀. Èdè bí èso ti dé bó ṣe máa ń pariwo nìyẹn. Àbí bẹ́ẹ̀ kọ́? Aláriwo òfò Odùduwà nation. Aláriwo òfò Odùduwà nation. Wọ́n á lọ tuntun ti dé. Tẹ́ bá tún wá sọ̀rọ̀ báyìí olè mẹ́rin níbo ló ti ṣẹlẹ̀. Ìwé ò ṣẹlẹ̀ o. Lọ sí nǹkan tó jẹ́ bẹ́ẹ̀ o. Àwọn ògbó kọ̀ọ̀kan nígbà tó jẹ́ pé wọ́n ti sọ yín sínú òkùnkùn. Wọ́n ti ra iye yín lọ. Ojoojúmọ́ lẹ́mí sọnù. Ẹ wá gbọ́ ti 29 àná èmi 30 ẹ wá gbọ́ tó ṣẹlẹ̀ lánàá.
Senior Papa Ajinigbe. Oh yeah. Yesterday, being the 29th of May, 2026, Oh yeah. around 6:15 p.m., that is 15 minutes past 6 in the evening, terrorists, aka bandits, they attack a Lilian community inside the Cookie Ward. This community is under Dusama local government area of Katsina State, Nigeria. You know the story. If they hide them, the English Alhaji will bring them out. The federal government of bandits media no go tell me this thing. But like I always tell you guys, I got your back. As they hide them, I go bring them out. So that's yesterday, 6:15 p.m. These communities, these terrorists, more than 30 in number, more than 30, they entered that Lilian community, open fire. They unalive more than 10 persons. Guys, go do verification. I don't give you time. I don't give you date. I don't give you the community. I don't give you the local government. I don't even give you the ward. I don't give you the state, Katsina State. Go do find this. More than 10 persons were unalive yesterday. Now, the thing here is that this attack was a reprisal attack. Because on Saturday, Community Cup Watch of Katsina State, Community Cup Watch, the unalive Watch Cup, Community Watch Cup, that is CWC, they unalive 2 bandits on Saturday. So these guys came to revenge the death of their brother. Then this morning, today's date is 30th of May 2026. This morning, around 8 o'clock in the morning. So these people that were unalive yesterday, the families, they brought out all these people just to to bury them and all the other thing. These guys stormed the burial ground. They stormed there and disrupted it. This morning when I shocked me, they come there open like how they say they bury these guys this morning. They take no say they wanted to bury them. They just come there, open fire, scatter everybody had to run out. And the cops there. No challenge. No challenge. Nobody challenged them. Guys, Nigerians, I told you guys, it is getting worse. I swear to God, it will get worse every day by day. Now, see the children that were kidnapped, 86 children that were kidnapped since on the 15th of May in Borno State and Oyo State. They are still there. Till now, Nigeria, we need to go to war. We need to go to war. See, going to war does not necessarily mean we will carry gun, enter CBD to the shoot. No. We can go to war with like this. You don't get, we can as well create a trending hashtag. They do and during that, during Jonathan, there was this hashtag, bring back our girl. That hashtag was so strong. Very strong that it gained international recognition. Hashtag. Call on our African brothers to join us with the hashtag. Celebrities, any politician, every post of the politician, any politician post, anybody post, just go under the comment section. Now that hashtag you could drop there. Every of their posts, every government related issue, just go under the comment section. You drop this hashtag here. That's number one. Every post from every government official, any corner, we drop that hashtag there. Celebrities will share it. Bloggers will share the hashtag. Our African brothers too will help us push this hashtag, and everybody, the whole world, you go draw the attention of the world, and everybody will know what's happening now. You go drag people come. Secondly, we can decide to shut down the economy of this country. Shut it down. We still let it go off again. But this one needs togetherness. We need to be together. We need to be one. Collectively. We can just decide, say, until these children comes out, nobody is going to work. You could see, say, a government, which they talk, if nobody go work for one day, you know how much Nigeria government will lose. I swear to God, these people, they're going to make sure they're going to go and push by themselves. But if you talk them now, this one will say, hey, no be easy to happen and for not, you know, consign us. We are not one. Nigeria, we need one. We need to be one to win this war. We need to be one. That is my problem. We Nigerians are not united. We're not united. We're not united. I don't think there's a country, you know, that country we're not united like us. I'm not sure you get country we're not united like Nigeria. Nigeria is not united. And that is why these people keep doing all these things to us. They know say we're not united. They know say we're divided. Religion divide us. Tribalism. They know. These guys know. And they'll continue to do this thing to us. Because one, we are not united. We're not speaking one voice. If we speak one voice, then who are they? And on the 29, wọ́n tún pa àwọn èèyàn. Èmi on the 30, ibi tó tún ti fẹ́ lọ ṣòkú. Wọ́n tún ya síbẹ̀, wọ́n tún gbọ̀bọ̀ fún wọn. Níbi tó ti fẹ́ lọ ṣòkú. Kí la wá ń sọ? Ọmọ Yorùbá, kí la ń sọ? Ṣé ti ibi tí Nàìjíríà dé dúró? Ṣé pé Nàìjíríà ti lọ? Nàìjíríà ti lọ, ó ti forí ṣọpọ́n. Nàìjíríà ti sọnù.
tipẹ́tipẹ́. Nísìn gbogbo owó wọ́n ti jí kó tán. Ṣé ti gbọ́ ohun tí Ṣèyí Tinubu fèsì lọ́wọ́lọ́wọ́ báyìí? Ṣé ti gbọ́ òbítíbitì owó tó gbé bẹ́ẹ̀? Ẹ jẹ́ ìfàlẹ́jì sí ká bá gbé fídíò yẹn dé àwa analyse ìfẹ́ kí lè dùn jù. Mo kàn tún ní kí sáyé mi lè wà ní. Kẹwàá ìjọ kẹwàá bá mi jù èmi náà máa ṣí ẹ̀ prógráàmù yìí. Àwọn tó wà ní diaspora gan tó yẹ pé wọ́n rí lọ́wọ́ íńtánẹ́ẹ̀tì tí wọn ò kọ́ bí ara sọ̀rọ̀ Nàìjíríà láti mọ̀ wípé mẹ́wàá ń ṣẹlẹ̀ Nàìjíríà kọ́ wá gbọ́ ilé. Àwọn tó wà nílé kí wọ́n wá gbọ́. Ibeji ohun tó lè mú The Guardian gbé ó yẹ kẹ́ mọ̀ pé bad. The Guardian gbé Adédè ń jẹ Ibeji àwọn wèrè ilé ìṣe fídíò ṣe show. Èyí tí wọ́n jẹ yangan pàápàá gọta kan show wọ́n ń complain YouTube ń complain. Àwọn ọmọ tó náà tí mo show jẹ́wọ́ bí báyìí gbàgàdà danger ṣì wà lórí YouTube mi. Àwọn YouTube fún mi ní danger ni ó wà bẹ́ẹ̀ the scene ó wà bẹ́ẹ̀. So fídíò yóò ṣe show ajá kó máa jẹ ọmọ tuntun jòjòló ẹlẹ́jẹ̀ tútù àwọn ọmọ tí ò lẹ́ṣẹ̀ lọ́rùn ẹ wá ní Ọlọ́run ti gégùn fún Nàìjíríà ó ti gba ègún sórí Nàìjíríà ó ti gba ègún búkúbúkú ó wà lórí Nàìjíríà láti lè kó odidi ọmọ òlú ẹlẹ́jẹ̀ tútù ọmọ òlú ẹlẹ́jẹ̀ tútù Ìbejì láwọn ọmọ tó ń bọ̀ wá sáyé títí wọn wá ṣayé tí Elédùmarè ń bọ̀ wá sáyé kí wọ́n dẹ̀ palẹ̀ mọ́ wọn kọ́ dẹ̀ kó wọn fún ajá kájá dẹ̀ máa jẹ́wọ́ ẹ sọ fún mi ìyá àwọn ọmọ yẹn ṣó máa gbádùn mọ́ last week ni ẹ ṣẹlẹ̀ yẹn o ṣé ìyá àwọn ọmọ yẹn máa gbádùn láti last week àdẹ̀gbọ́n kankan òun ló jẹ́ kí n padà wá ṣe program tí mo wá ṣe yìí láti last week àgbọ́ anything àmọ́ pé wọlé ìṣẹ̀lẹ̀ kẹwàá wo bí oríṣiríṣi ṣe ń wú jáde ẹ wo bí oríṣiríṣi ṣe ń wú jáde tí ò bá ń ṣe tàwọn ọmọ Ògbómọ̀ṣọ́ yìí èmi gẹ́gẹ́ bí ẹnìkan mi ò ní mọ̀ wípé àwọn ọmọ kan wà láàámọ̀ Boko Haram láti February 2nd àwọn ọmọ 172 wọ́n sì wà bẹ́ẹ̀ dì sí tí ò bá ṣe tó ṣẹlẹ̀ mi ò ní mọ̀ tí ò bá ṣe tó ṣẹlẹ̀ orí òkè CAC àmì mi ò ní mọ̀ wípé ìyàwó pásítọ̀ méjì àtàwọn ọmọ ọjọ́ àti ìyá àjọ gbogbo wọn pátápátá wọ́n wà lọ́dọ̀ Boko Haram dìbà ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n wà bẹ́ẹ̀ ìgbà tí àwọn tíṣẹ̀tì yẹn ṣẹlẹ̀ sí tí wọ́n rí bí ìtò tún ṣẹlẹ̀ yìí bó ṣe lọ táwa bẹ̀rẹ̀ sí pariwo làwọn náà ṣẹ̀ṣẹ̀ ṣe kíni lọ́yẹ̀ṣẹ̀ lọ gbẹnu sí máìkì lọ́dọ̀ Oríyọmí pẹ̀tọ̀ òun táwọn náà lákọjá láti fi jọ́ mélòó lélẹ́yìí o wọ́n ti wá kó wọn ní ṣọ́ọ̀ṣì àwọn náà o àwọn Boko Haram wá kó àwọn èèyàn o wọ́n dẹ̀ ti gba 10.5 million wọ́n ti gba recharge card wọ́n tún ní káwọn lọ wá 50 million wọ́n tún demand for another 50 million ọmọ Yorùbá tí ó bá ṣe tó ṣẹlẹ̀ yìí ni àwọn ẹbí yẹn ti gba kádàrá láò lọ wọ́n ti gbà lọ tí Yorùbá sì ní ọmọ ẹni kú ó sọ̀jọ́ ọmọ ẹni nù lọ kẹmẹ wáyé lóde mélòó àwọn èèyàn bẹ́ẹ̀ mélòó ìjọba dẹ̀ fún wọn lẹ́wọ́ wọn wò kàkà bẹ́ẹ̀ ṣe lọ́tún fẹ́ risk life àwọn tó wà lákàtà àwọn pípù yìí láti láwọn fẹ́ reinforce lọ́ fi gbà wọ́n jáde ẹ wo picture àwọn ọmọléèwé tí àwọn Boko Haram yẹn release ẹ̀yin tẹ́ bá ti rí picture yẹn bí adé ṣe wa máa gbé sójú screen ẹ bá wá sínú inbox mi o torí inbox mi ti kún o ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jẹ́ kí n lè rí fóònù mi fi ṣe business ibi tí mo ti rówó data owó íńtánẹ́ẹ̀tì sọ nìyẹn ní inú igbó tí àwọn ọmọ yẹn sùn sí àwọn Boko Haram kọ́lé síbẹ̀ àwọn ọmọ yẹn gbogbo wọn wá sùn síta gbangba àtàwọn tíṣà ilé kẹlẹjẹ táwọn Haúsá máa ń kọ́ yẹn ilé alámọ̀ eléyìí ò ṣe ilé ọlọ́pàá rún ilé alámọ̀ wọn kọ́ sí inú igbó yẹn wọn ò dẹ̀ rí drone tó lè fi gẹ́ẹ̀tì bẹ̀ Nigeria government olóbùkún ní ẹni èpè níyí ẹ gbọ́ Nigeria government ẹni èpè níyí fún tó ń ṣẹlẹ̀ yìí láti how many days tí òjò bá ń rọ̀ lóru inú òjò bẹ́ẹ̀ làwọn ọmọ yẹn máa wà ṣùgbọ́n gbọ́ látẹnu tíṣà wọn náà tí òòrùn bá rọ̀ lọ́sàn ibẹ̀ ni wọ́n wà pẹ̀lú aṣọ school ẹyọ kan lọ́rùn láti 16 to 17 days láàrin that 17 days olóbùkún Ṣèyí Mákindé lọ ṣe primary election bàbá jágajàga bàbá wèrè bàbá Tinubu ẹ̀yin náà lọ ṣe primary election àwọn ọmọ ọlọ́mọdé wà nínú igbó ọdẹ ní kéèyàn pọn yín lé bẹ́ẹ̀ yóò ṣépè fún yín Ọlọ́run gan ti fi yín gégùn ti ṣépè fún yín nítorí Bíbélì sọ ó sọ nínú Bíbélì wípé ẹ jẹ́ kí ọmọ kékeré kó wá tí wọ́n ní ìjọba Ọlọ́run ò fi àwọn ọmọ kékèké ṣeré ìyà tí Ọlọ́run kọ sí àwọn ọmọ kékèké òun ni àwọn òyìnbó aláwọ̀ funfun kọ sí àwọn ọmọ tó fi máa sọ wípé àwọn òyìnbó bá yé àwọn ọmọ jẹ́
tọ́lọ́run kàn ju tàwọn òyìnbó yẹn lọ ni tó wọ́n lọ́run fẹ́ wa débi gẹ́gẹ́ tó especially ọmọ wẹ́wẹ́. ẹ̀yin èèyàn ẹ wò ó ti lágbára báyìí ó ti di woro sí woro ó ti di wọ́wọ́wọ́ àwọn ajínigbé tún ni o wọ́n ti sọ wípé ìpínlẹ̀ Ògùn báyìí ló kù táwọn fẹ́ ṣe àkọlù sí àwọn iléèwé nípínlẹ̀ Ògùn. Yorùbá ní ó ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ́ wọn ò dẹ àwọn dé mọ́ ojú báyìí là mú tó ẹ wò ó àwọn ni àwọn iléèwé tó wà nípínlẹ̀ Ògùn ní next target àwọn o. Ṣé rí Yorùbá náà ló bọ̀ wọ́n ní àrùn tí ń ṣe 40 ní ṣọ̀ọ́dúnrún pé ohun tó ń ṣàbọ̀yàdé gbogbo ọlọ́yà ní í ṣe ohun tó ṣẹlẹ̀ l'Ógbómọ̀ṣọ́ tó ṣẹlẹ̀ l'Ọ́yọ́ state yìí kí gbogbo àwọn state tó kù kán má ṣàfihàn o ǹjẹ́ àwọn state àwọn governors wa ǹjẹ́ wọ́n tiẹ̀ ti gbáradì ǹjẹ́ wọ́n tiẹ̀ ti ń ṣe ètò lórí security nílùú kọ̀ọ̀kan gbogbo àwọn igbó tó wà ní state kọ̀ọ̀kan ǹjẹ́ àwọn gómìnà àwọn ìjọba ǹjẹ́ wọ́n tiẹ̀ ti ń yan àwọn tó máa bójú tó bẹ́ẹ̀ nítorí pé àwọn pípù yìí inú igbó ni wọ́n gbà wá tí wọ́n ti ń ṣọṣẹ́ kì í ṣọjọ́ tí wọ́n bá wá yẹn nìkan náà ni wọ́n máa strike o wọ́n ti kọ́kọ́ máa ń wà nínú igbó yìí tán máa kọ́kọ́ study ibi tí wọ́n fẹ́ lọ gangan ǹjẹ́ àwọn gómìnà tó kù nílẹ̀ Yorùbá ǹjẹ́ wọ́n tiẹ̀ ti gbáradì ǹjẹ́ wọ́n tiẹ̀ ń ṣe àbójútó inú igbó wa lọ́wọ́lọ́wọ́ báyìí kì í ṣègbà tọ́rọ̀ ìbá tún ṣẹlẹ̀ ní stéètì míì la máa tó bẹ̀rẹ̀ sí pariwo kó tó di pé ó ṣẹlẹ̀ ẹ jọ̀ọ́ ẹ̀yin ìjọba gbogbo àwọn igbó tó wà ní gbèríko tẹ́ mọ̀ pé ó já sáwọn ìlú bòmíì ẹ jẹ́ ká bójútó àwọn àmọ̀tẹ́kùn wà ń bẹ̀ ẹ jẹ́ kí àwọn èèyàn yìí kan ṣiṣẹ́ àwọn àmọ̀tẹ́kùn wọ́n fẹ́ ṣiṣẹ́ àwọn OPC fẹ́ ṣiṣẹ́ Sunday Igboho fẹ́ ṣiṣẹ́ bó jẹ́ lára àwọn èèyàn wọ̀nyí ẹ jẹ́ kán bá wa bójútó àwọn igbó wa a má jẹ́ ká dúró pé kó ṣẹlẹ̀ tán ká tó ṣẹ̀ wá máa pariwo. ẹ wá gbọ́rọ̀ yìí tí mo gbọ́ ìpínlẹ̀ Ògùn ńlọpọ́n ìjínigbé tún sún kàn wẹ́rẹ́dẹ̀wẹ̀rẹ̀ ńgbà tí ọwọ́ ilẹ̀ káàrọ̀ òjíire ọgbà Kogi wọlé wọ́n pẹ̀yà láti Kogi àwọn kan mórílé ìpínlẹ̀ Èkìtì àwọn kan gbọ̀nà ìpínlẹ̀ Kwara láti ìpínlẹ̀ Kwara ló ti wọ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ ńbo làwọn ti ìpínlẹ̀ Ògùn ti wá ìran Yorùbá ìran káàrọ̀ òjíire bí ẹ̀ ń sùn àsùnpìyè ìjì tí ọjà tí ó gbọ́ mọ́dún lẹ́yìn ilẹ̀kùn bẹ́yìn bàbá wa lọ yẹ kí baálé ilé ọ̀tají baálé ilé ló sùn tẹ́tẹ́rẹ́ yìí baálé ilé ló sùn bí ẹni tó fọwọ́ rogi ìgbàgbé yìí mo nílẹ̀ káàrọ̀ òjíire ń lọ bẹ́ẹ̀ bá sì gbọ́n tó bí àwọn kan yìí ẹ̀rọ bá yín àyà yín ó làgàrà ẹ wàá rántí pé ẹni tó wẹjú lẹ̀rú ń bà ṣùgbọ́n ṣé bẹ́ẹ̀ ló ṣe yẹ kó rí ṣá gómìnà Dàpọ̀ Abíọ́dún kò dìgbà tẹ́yìn bá fọ́ká tó mọ ṣáájò ìpínlẹ̀ Ọ̀yọ́ wà nù dààmúdàbò ọmọ 39 nínú igbó wọ́n ti múra wọn fẹ́ pálí àwọn akẹ́kọ̀ọ́ mọ́ nípínlẹ̀ Ògùn ẹ gbọ́ dáadáa lẹ́nu mi mo ní wọ́n ti múra sẹ́ẹ̀ wọ́n fẹ́ jí àwọn akẹ́kọ̀ọ́ gbé nípínlẹ̀ Ògùn kódà bíi tìpínlẹ̀ Ọ̀yọ́ àwọn tí wọ́n fẹ́ kó wọn ń pààrà lọ́sàn gangan bí àṣà wọ́n wá wọlé wò business as usual àkákún ó dìgbà tán bá ṣiṣẹ́ ọwọ́ wọn ká tó máa sáré káàkiri ṣẹ́yìn náà rí pé ó ṣe bí ẹni lágbára díẹ̀ now ẹ kọ́kọ́ bá mi pín program yìí náà gbogbo alọ̀rọ̀ yìí kàn kì í ṣàwọn kan kì í ṣàwọn ìpín kan nìkan gbogbo alọ́kàn tó ṣẹ̀wò mọ́ la gbogbo apátápátá lọ́kàn tó ṣẹ̀wò mọ́ lára
so ẹ kọ́kọ́ bá mi sáré pín program yẹn láàrin ìṣẹ́jú méjì péré ká má lo àmì fàágùn fún nǹkan tá a fẹ́ ṣe ká lè tìdánudó lórí ẹ̀bẹ̀ bákan náà kémi ó dìlífà iṣẹ́ tí mo fẹ́ dìlífà fún gómìnà ìpínlẹ̀ Ògùn ọlọ́lá jùlọ Dàpọ̀ Abíọ́dún so kéńdé sẹ́nu ń gbọ́lá fún òun lélẹ́yìí tẹ̀mí bá wa ẹ bá ń pín kó dọ́dọ̀ gbogbo àwọn ọmọ ìpínlẹ̀ Ògùn very vital information gbogbo àwọn ìlú tó wà ní àmúlégbè àwọn ìlú tí mo fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ yìí kí wọ́n máa múra lẹ̀ o ìdí ni pé kú tí ń pojú gbẹ̀ ni ó ń pòwe fún ni láàrin ìṣẹ́jú méjì péré ẹ bá mi pín program yẹn nílẹ̀ wa náà wọn ò fẹ́ jẹ́ arílégbé wọn ò fẹ́ jẹ́ arọ́ọ̀dẹ̀ sùn mọ́ àmì sà God bless you sir. Wọn ò fẹ́ jẹ́ arílégbé mọ́ wọn ò fẹ́ jẹ́ arọ́ọ̀dẹ̀ sùn mọ́ ó jẹ́ ìbànújẹ́ so ìran káàárọ̀ oòjíire à ń àsùnà kọ́kọ́ ńgbà tí àwọn ọ̀tá wa ò sùn tí wọn ò sinmi bí orin bàbá wa Òjó Adé ẹ rántí orin ọgbà yẹn Sátánì kò sinmi ó ní gbàgbọ́ ń sinmi Sátánì kò sinmi Kírísítẹ́nì ló ń sinmi a ò ní gbàgbọ́ òwe di àmúre ọ̀tá wa kò tí ì sinmi bógun bá ń gbóná girigiri òwe gbọ́ àwọn ọmọ ogun ayé wọn kò jẹ́ dábàá àti sinmi ò rárá ni torí wọ́n ti mọ̀ wípé ewu ńlá ni àwọn tó bá ti rẹ̀ lákòókò yíyára mi tí wọ́n bá lọ fẹ̀yìntì tí wọ́n ń sinmi o àìròtẹ́lẹ̀ lọ́tà ń dún lórí wọn èyí wá mú mi rántí wòlíì kékeré nínú bíbélì nìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ o ó sinmi lákòókò tí kò yẹ kó sinmi ni ńbẹ ni wòlíì àgbà èké bá dé bá ẹ bá mi pín program yẹn láàrin ìṣẹ́jú kan péré ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ó sì tán jẹ́ ó mú ṣẹ́ sọ́lọ́run èyí wá mú kó kúkú ẹ sí ara mi o kìnìún wá fàyà pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ẹ̀yin ẹlẹ́gbẹ́ mi tàbí a kò mọ̀ wípé inú ewu la wà èṣù ń gbógun God bless you sir èṣù ń gbógun ẹ̀mí òkùnkùn ń gbé àwọn ẹlẹ́sìn pẹ̀lú wọn ń gbé tiwọn pàpà síbẹ̀síbẹ̀ ará mi a ò fura ènìyàn wa lè fi iná sórí òrùlé o kò sì máa sùn yèsí o ẹ wò ó bí àwọn akọni ìgbàgbọ́ ṣe ń ṣubú ẹ wò ó bí àwọn akíkanjú ìgbàgbọ́ ṣe ń pẹ̀yìn dá pé ẹ̀jẹ̀ Jésù kọ́ la fi rà wọ́n o torí wọ́n lójú ìjà láyé o Sátánì wá táwọn lọ fà ó mọ̀mọ́ ṣe Sátánì wá gbòòrò pẹ̀lú ìjọ Ọlọ́run ọ̀pọ̀ ìjọ ẹ̀mí ló ti fẹ̀tàn ṣẹ́gun wọn èṣù ti fẹ̀tàn sọ wọ́n dádágún odò ibùgbé onírúurú ohun ẹ̀gbin ìjèrè ọkàn ó ti gbà á lọ́wọ́ wọn ẹ̀kọ́ bíbélì tán kọ́ wọn kò ráàyè yẹn mọ́ ó sì wá fi wọ́n sílẹ̀ ní ọwọ́ ọgọ́ ó sì wá fi àjọ̀dún pẹ̀lú ìkórè onírúurú ọdún ẹlẹ́gbẹ́jẹgbẹ́ wọ́n á fi rọ́pò fún wọn àsìkò ti tó ẹ̀yin ara mi ẹ jẹ́ ká rídi òdodo Jésù màdé tán.
now kí n má gba àkókò yín mo nígbàgbọ́ pé àwọn tí wọ́n bá ń dé wọ́n bá mi pín ọlá àsọlégún jẹ gbogbo eléyìí tí gbogbo wa ń ṣe yìí náà àfi ń kúnra wa lọ́wọ́ ni so now mo kí gbogbo yín káàbọ̀ lẹ́ẹ̀kan sí i. ẹ má bínú o. Now, like I said, ìpínlẹ̀ Ògùn lọ́kàn Ìmẹ̀kọ Àfọ̀n àti Ọ̀dẹ́dá ńlá àwọn onísùnmọ̀mí ti fẹ́ strike again. Ẹ má jẹ́ á take information yìí with levity hand. Ṣé gbàgbé ọjọ́ àjò ni Yorùbá máa ń rí ìkànnà àyè sábà take gbogbo nǹkan serious until tó bá tó jájọ́ wa lójú. Ṣé bẹ́ẹ̀ ni ṣé bẹ́ẹ̀ kọ́ bójú ọ̀bá rí ẹnu kì í sọ. Now àwọn iléèwé tó wà láwọn agbègbè yìí ni wọ́n ń gbìyànjú àti kọlù báyìí. Ẹ jẹ́ kó dọ́dọ̀ àwọn ọmọ ìpínlẹ̀ Ògùn. Àwọn ará Abẹ́òkúta lè máa fẹ́ gẹ̀ wọ́n lè máa jáyé orí wọn lọ wọ́n máa ṣe pátí lọ. Ṣùgbọ́n àwọn onísùnmọ̀mí yìí wọ́n mọ ibi tí wọ́n ń gbà wọlé tí wọ́n ti ń ṣiṣẹ́ wọn. Now ìròyìn tó tẹ̀ á lọ́wọ́ ó ní pé níjọba àbílẹ̀ Ìmẹ̀kọ Àfọ̀n àwọn onísùnmọ̀mí yìí ń wọlé síbẹ̀ pẹ̀lú alùpùpù ọ̀kadà pẹ̀lú aṣọ sọ́jà lọ́rùn. Wọ́n dẹ̀ ń yí àwọn abúlé yẹn káàkiri wọ́n ń lọ wọ́n ń bọ̀ wọ́n ń lọ wọ́n ń bọ̀. Ẹ̀yin tó labúlé ǹjẹ́ lẹ challenge wọn. Uniform ni wọ́n gbé wọ ìṣẹ̀lẹ̀ tí wọ́n ti kó àwọn akẹ́kọ̀ọ́ lọ ní kọ̀pẹ́kọ̀pẹ́. Aṣọ sọ́jà náà ni wọ́n ń wọ̀ sọ́rùn káàkiri. So available intel revealed that kidnappers are planning to collu some communities in Ọ̀dẹ́dá and Ìmẹ̀kọ Àfọ̀n local government area of Ogun State. The target village in Ọ̀dẹ́dá is Bakatari, a border community between Ogun and Ọ̀yọ́ State. Ṣé mọ̀ pé kọlù ń wáyé nípínlẹ̀ Ọ̀yọ́? Àwọn tí dẹ̀ ń kọlù wá yìí ẹnubodè ni wọ́n ń dúró sí kọlù wá. This village is closer to Orílẹ̀ Ìlúgùn, Ọlọ́fin and Ọlọ́wọ̀. Also, the target area in Ìmẹ̀kọ Àfọ̀n is Ìmẹ̀kọ Town, a borderline community to Ọ̀yọ́ State and is closer to Comcom Hill. Ṣé gbádùn mi dáadáa? Àwọn ìlú tí mo dárúkọ yìí wọ́n mú létí ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹnìkan láwọn tí wọ́n jí àwọn ọmọ akẹ́kọ̀ọ́ Èkó ṣé wọn ò lè ju àdó olóró sí wọn ni? Mo ní bẹ́ẹ̀ bá ju àdó olóró sí àwọn ọmọ ọlọ́mọ tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ńkọ́. Ọ̀dà náà tá a bá gba àwọn ọmọ tán sáà lè ju àdó olóró sí. Mo ní sáwọn wá gọ̀ wọ́n wà dúró síbi tán ti gbowó. Wọn ò ní finú gbólẹ̀. Àwọn náà ò ní kọ́kọ́ bọ́ gbòòrò kí wọ́n lọ tátálá. Okay, it was gathered that some persons suspected to be informants, kidnappers, usually enter the Ọ̀dẹ́dá town, covering their faces, riding on motorcycles, foot, especially in the evening around 15:00 to 19:00. 15:00, I don't know, 17:00 to 19:00. 17:00 hours, ó mean 5 p.m. 19:00 hours, ó mean 7 p.m. Láàrin àkókò yẹn, and later go back to the forest. Wọ́n wọnú ìlú wa láago 5 sáago 8. Wọ́n padà sínú igbó. Ẹnì kankan nu yóò bí wọ́n léèrè o pé bó náà lọ kí náà ń wá, kò sẹ́ni tó láyà. Ṣùgbọ́n tán bá kọlù wá tán bá já àwọn ọmọ kó. Ẹ ti rí bí wọ́n ti gbọ́ ọmọ lórí pò tọ́mọ ń gbọ̀nsẹ̀ lórí pò tí wọ́n dẹ̀ gbé òun àtòun àti pò wọ́n dẹ̀ jí gbé lọ. Okay, the planned attack
is going to be targeted at schools within the next 2 weeks. Ọlọ́run ní járe o, ṣùgbọ́n lọ́mọ járe ojú Ọlọ́run ní ti wáyé o. Ìmúrasílẹ̀ ó sàn ju kápò dé bá wa lójijì lọ. The aim of this attack by the kidnappers is to replicate the kidnap incident that occurred in Oyo State last week in order to humiliate the government. Láti mú ẹ̀sìn ìjọba pọ̀. Gómìnà Ṣèyí Mákindé ìpínlẹ̀ Ọ̀yọ́ ńlá náà ká àléébù sí Báyàbí àtààrẹ. Wọ́n tún náà ká àléébù sí gómìnà Dàpọ̀ Abíọ́dún àtààrẹ. Àwọn ajínigbé yìí ń tó kó sínú pọ̀. Fìrìnfìrìn jẹ́ ó yé wa wípé ọwọ́ òṣèlú ń bẹ ńbẹ̀. Àwọn ẹ̀yà òkè ọya tí wọn ò fẹ́ kí Bọ́lá Ahmed Tinubu wọlé lẹ́ẹ̀kejì. Wọ́n ní lọ́kàn láti dàjọba yẹn rú mọ́ lọ́wọ́. Ẹnìkan sẹ́ndí voice note kan sí mi lénìí. Ṣé kìíní ò ní gbé ń kó lórí bíbá yìí báyìí o. Ẹ bá mi wọ ìṣẹ́jú kan, ẹ jẹ́ kí n play voice note yẹn. Ẹ má bínú ẹ káàbọ̀ padà. Ẹ má bínú ẹ káàbọ̀ padà. Now, mọ̀ páwọn èèyàn dé ó ti lọ, wọ́n padà wọlé. Ẹ má gbọ́ voice note yẹn o. They've been trying to take me out from the position, but it's not possible. And mind you, I'm winning this election. I don't care whatever is happening. Nigeria deserves it. Because when I was running as a president, they didn't wanted me. Now, all of a sudden, they want me to rescue them from insecurity. As of last week, I called Peter Obi to step down for me, but he refused. I'm not begging him again. I will be whatsoever in my mind, and I will make sure the insecurity affects people in Southeast more. Listen, I am going to borrow more and more and more money from World Bank. Try to understand me. I wouldn't like to stop this insecurity, because if I do, how will our party be able to raise funds to win elections? Think about it. Even the loans I'm taking is to fund them. Also, I have plan after I'm done with my position as a president. Now, ẹ gbọ́ dáadáa bí àwọn ẹ̀yà Ìgbò ni wọ́n ń pidán. Àwọn tó sẹ́ndì ẹ̀sìn mi láàárọ̀ yìí wọ́n bẹ̀rẹ̀ sí ní káyà sókè. Ó ga o, irú Tinubu wo leléyìí, ẹ gbọ́ nǹkan tí Tinubu ṣe. Mo ní Bọ́lá Ahmed Tinubu will never do a voice note to anybody. On no ground. That person was like, Mr. Okonko, later you can psychologically. Àwọn nǹkan kan bẹ tó jẹ́ wípé ìwọ gangan kọ́kọ́ gbé sọ́pọlọ yẹ̀wò náà. Ta ni Bọ́lá Tinubu ń bá wí tí ó fi send the voice note. Ó wá fẹ́ sọ̀rọ̀ sínú voice note. Ọ̀rọ̀ insecurity ló fẹ́ sọ. Ń pé kò sí nǹkan tó wù kó lè máa ṣẹlẹ̀ second time ló ń wá after. Òun dẹ̀ jẹ́ máa jẹ́ kí insecurity yẹn kó affect àwọn tó wà ní South East. Ṣé insecurity yẹn affect àwọn tó wà ní South East nísìnyí? Àbáwá tá a wà ní South West ni. So, mo wá jẹ́ kó yé ẹni yẹn wípé with AI everything is possible. You can clone any voice with AI. Bọ̀sìn majority comedian ló lè sọ̀rọ̀ bíi Bọ́lá Ahmed Tinubu tí ọjọ́ tí Bọ́lá Tinubu jẹ́lé gan lọ. Ilé tó sọ̀rọ̀ gan Igbo accent jẹ jáde ń bẹ̀. Gbogbo akọ́lọ̀ òpònú náà gbogbo akọ́lọ̀ dẹ. Gbogbo akọ́lọ̀ aláròjinlẹ̀. Gbogbo akọ́lọ̀ àsàrí tètè gba nǹkan tẹ́ ẹ bá sọ. Gbọ́. Reply tí mo fẹ́ nìyẹn ni pé propaganda. Mo ní propaganda ni. Ó ní ó ní ìyẹn mi pa àwọn ọ̀tá ni. Mo ní yes now. Fake ni now. So now ẹ gbọ́ padà. They've been trying to take me out from the position, but it's not possible. They've been trying to take me out of the position, but it's not possible. Igbo accent jẹ jáde ń bẹ̀. Fẹ́ni tó bá listen dáadáa. And Bọ́lá Tinubu kì í sọ̀rọ̀ bẹ́yẹn. Mind you, I'm winning this election. Mind you, I'm winning this election. Igbo accent jẹ jáde ń bẹ̀. Bọ́lá Tinubu lè ever sọ bẹ́ẹ̀ fẹ́ni kankan. Bí ọba dẹ́ wàá báyàn sọ kì í ṣe voice note ló máa send. I don't care whatever is happening. Nigeria deserves it. I don't care whatever is happening. Nigeria deserves it. Bola Ahmed Tinubu will never say such as a president. He will never be that loose to utter such word. Níbi tí wàhálà bá wa dé. Election presidency ò tí ì dé. Ó sì di next year.
so ngangan wàá nímọ̀ wípé àwọn ọmọ tí wọ́n jí kó ìkan gbà wọ́n láyọ̀ àtàláfíà ló máa fáwọn èèyàn ní confidence nínú òun. So a ti rí oríṣiríṣi nǹkan tó gbá mú kọ́lọ́mọ́jà bọ́ sí sábàbí ni kọ́lọ́mọ́ fi wá ṣe sábàbí aburú. Because when I was running as a president, they didn't wanted me. When I was running for the president, ngbà tó ti wá débẹ̀ nǹkan kí ló kan Tinubu pẹ̀lú àdàdà yẹn. Now all of a sudden they want me to rescue them from insecurity. Ǹjẹ́ Bọ́lá Tinubu lè sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn? Tí ó bá rescue wa from insecurity, ta ló tún fẹ́ rescue wa? As of last week, I called Peter Obi to step down for me, but he... Can you imagine that stupidity? Ṣé Bọ́lá Tinubu àti Peter Obi jọ wà ní the same party ni? Ẹni tẹ́yàn bá jọ wà ní same party lèyàn máa ń persuade pé kó step down. Báwo ni Bọ́lá Tinubu ṣe máa approach Peter Obi pé kó step down? Ẹni tí ò like ẹ from onset. Ẹni tẹ́ ẹ ti mọ̀ pé kò ní carry last. Kí ló fẹ́ lọ sọ fáwọn ìyá Ìgbò? Tọ́ bá ní kí ló dé tí ọ̀rọ̀ fún president gbọ́dọ̀ pé òun step down fún Bọ́lá Tinubu ni. Wọ́n máa sọ kò pa ni tó bá dáná bra. Àwọn kankan ń bẹ tí ò bọ́ sí rárá. So why Peter Obi? Ó sì sọ pé sọ bẹ́ẹ̀ fàtìkù pé kàtìkù step down fún un. I'm not begging him again. I will be whatsoever in my mind, and I will make sure the insecurity affects people in Southeast more. Olórí burúkú làwọn ọmọ tó ṣe kíní. Listen, I am going to borrow more and more and more money from World Bank. Try to understand me. Kò lè ever ṣẹlẹ̀ láíláí. The president can never say that. Láíláí. I won't like to stop this insecurity, because if I do, how will our party be able to raise funds to win elections? Can you imagine? So nínú owó tán bá san fáwọn tí wọ́n ń jí ọmọ gbé náà fẹ́ fi raise fund àbí? Ṣé gọ́ọ̀mẹ̀ntì ní gbowó lọ́wọ́ àwọn tí wọ́n... So gọ́ọ̀mẹ̀ntì gangan ní kidnap àwọn ọmọ ọlọ́mọ àbí? So tán bá ti wá gbowó, wọ́n á yọ fáwọn tó lọ kidnap ọmọ. Séjì tó kù gọ́ọ̀mẹ̀ntì ó dà sápò ńgbà tó yẹ pé gọ́ọ̀mẹ̀ntì náà ni ó san èrè wá dàbí agbowó kà gbogbo èèyàn kọ́ ni dèdèrìn. Pápákọ̀ jẹ́ kí n lọ síbi tí mò ń kà lọ. Okay, the aim of this attack by kidnappers is to replicate the kidnap incident that occurred in Oyo State last week in order to humiliate government. The kidnappers might use the military camo uniform to deceive the locals, as it was used during the Auro Ishele community in Oyo State, where the people thought they are conventional soldiers coming to provide security in their general area. Therefore, the security agencies in these areas should be placed on red alert and be vigilant on any suspected movement. Security agent nìkan nǹkan ló máa wà on red alert o. Àwa tá a jó nílùú gangan, tá a jọ mọ nílùú, àwa tá a ń gbé bẹ̀, tá a mọ̀ wípé ààbò ara ẹni làbò lù. Báwa náà bá kófìrí, ẹ̀já wí síta o. Bàbá kófìrí tá a bá sọ síta, àwa náà ni ó wọ̀ lọ́rùn o. Suspected movements. Additionally, the deployment of drones becomes very necessary to monitor activities since these areas are highly forested. Also, the community should be vigilant and report any unusual movement, especially seeing a large number of people in military uniforms riding on motorcycle, foot in their environment. Sójà ò lè gbé ọ̀kadà wá. Or unidentified faces to the available security agencies for prompt actions. So, now, wọ́n send the ẹ̀sìn mi ni o, humbly forwarded for your info and next action, sir. Wọ́n sì send the ẹ̀sìn mi nìyẹn. Alright, ìkìlọ̀ tí wàá lọ sí ìpínlẹ̀ Ògùn. Insecurity, anxiety spreads in Ogun amid fears of cross-border attack. Lẹ́tà sí gómìnà Dàpọ̀ Abíọ́dún. With kidnapping spreading across communities and criminal gangs operating along border routes linking Ogun and Oyo states, residents fear the recent school attack in Oyo has become a disturbing reminder that no community may be safe unless urgent security measures are taken. So, the security of Ipojo Golden Estate in Okeri, Ijebu-Ode, located in the Ijebu-Ode local government area of Ogun State, was recently shattered when about 15 heavily armed gunmen stormed the community in a commando-style operation around 7 p.m., firing sporadically and throwing residents into panic. Lẹ́tà sí gómìnà Dàpọ̀ Abíọ́dún. Bí àwọn aráabí ti dé ìpínlẹ̀ Ògùn.
ẹ̀ ń gbọ́dọ̀ báyìí Ìjẹ̀bú Òde nu. By the time calm was restored, 3 members of a family had reportedly been abducted, while a woman sustained gunshot injuries during the attack. Wọ́n jẹ́ ọmọ inú ilé kan náà mẹ́ta gbé lọ. The assailants were said to have invaded the family residence, ransacked the house, and whisked away the victims. So, confirming the incident, the spokesperson for the Ogun State Police Command, DSP Oluseyi Babaseye, said the command had activated tactical and intelligence-driven operations aimed at rescuing the victims and apprehending the perpetrators. Victims mélòó láti rescue? Perpetrators mélòó láti apprehend? A community leader in the area, Mr. Kehinde, described the incident as disturbing and called on the government to strengthen security in the community. Hello, sir. Ọ̀gá ilé ọ̀gá àdúgbò baálẹ̀ kábíyèsí bẹ́ẹ̀ ṣe ń pe gómìnà kan strengthen security èyí náà strengthen security yín o. Nínú ìlú àdúgbò jádúgbò wọ́n ń gba ọdẹ. Nínú ìlú ọ̀pọ̀lọpọ̀ fìjìláńtì ni wọ́n wà ń bẹ̀ ẹ kó wọn jọ o ẹrù wọn lágbára o. Ẹ pa àwọn tí wọ́n bá léèkàn àwọn tán bá nífọ̀n tí wọ́n léèkàn náà kí wọ́n gbìyànjú láti ró wọn lágbára o. Gbogbo ìpínlẹ̀ tí ń bẹ́lẹ̀ Yorùbá lélẹ́yìn bá wí o ìpínlẹ̀ Ògùn nìkan kọ́ Ìjẹ̀bú Òde nìkan kọ́ o. He said, and I quote, "We never imagined such an incident could happen in this community. Residents were caught unaware." Wọ́n dé bí olè lóru ni. Wọ́n ò ní wàásù sílẹ̀ pa wọ́n ń bọ̀. Wọ́n ò ní fún wa lára. Àákò tán bá rí pa àti sun àsunnára. Bóyá àgbà tá à ń hanrun ni wọ́n wọlé. Bíbélì sọ, ó ní alẹ́, ní òru, ńgbà tí ọmọ èèyàn sùn, ọ̀tá rẹ̀ wá. Ó fọ́n ìpò sáàrin àlìkámà ó sì bá tiẹ̀ lọ. Ìpò tán fọ́n sáàrin àlìkámà ní ẹbí, ọmọ ẹbí kan náà mẹ́ta tí wọ́n gbé lọ. Bóyá ìyá bàbá àtọmọ, bóyá ọmọ mẹ́ta, bóyá ìyá àtàwọn ọmọ méjì, who knows? Bóyá bàbá àti ìyàwó àtọmọ kan. So, kò sí ibi tí wọ́n ń bọ̀ náà máa kọ́kọ́ sọ fún ilẹ̀ o. Okay? Residents were caught unawares because this is considered a peaceful and developed area. Ibi tó wà peaceful náà ni wọ́n ń kọ́ lù. Pé káriwo ẹkún lè sọ́mbẹ̀, káriwo igbó lè sọ́mbẹ̀. He appealed to the government and security agencies to intensify efforts towards securing the release of the abducted victims. Ẹ̀yin náà jẹ́ àfojú inú wò ó. Àwọn security agencies kan wọ́n wà ní ugbó ahoro, wọ́n wà àwọn akẹ́kọ̀ọ́ káàkiri. A tún dá wọn míì sígbó Ìjẹ̀bú kí wọ́n máa wá èèyàn mẹ́ta tí wọ́n jí kó lọ. Ọ̀dẹ́dá Ìmẹ̀kọ Àfọ̀n wọ́n ti múra láti kọlù bẹ̀. Security agencies mélòó la máa kó lọ síbẹ̀? Àwa tá a járàlú ní security agencies wa o. Káwọn kan ó sùn káwa kan má sùn lónìí. Káwa kan ó sùn lọ́la káwọn kan má sùn lọ́la. Ńlá fi lè ẹ bá sì ti ráwọn èèyàn tó pọ̀ tán fẹ́ wọ̀lú lóru ẹ kọ́kọ́ dá wọn lóhùn kí wọ́n tó fún ilé sí i. Ẹ gbádùn mi onílù lọ́mọ bílù ẹ̀ ṣe rí o. Ẹ kọ́kọ́ fún olóòótọ́ dá wọn lóhùn ẹ kójó pàdé wọn níbi tẹ́ ẹ bá sí. Ọ̀rọ̀ mi máa jọ̀rọ̀ àwàdà because majority di gbogbo ẹbí wọ́n di gbogbo ọ̀rọ̀ ru gọ́fìmẹ̀ntì. Wọ́n fọkàn sí pé Bọ́lá Ahmed Tinubu ní wàá pèsè ààbò fún wọn sọ́jà Àbújá náà máa kó wá sọ́dọ̀ wọn ẹ dúró dè Dàpọ̀ Abíọ́dún tí ò ní tọ́tàm tó fẹ́ lọ mọ́. The head of the Badewa family in Ijebu Ode, Mr. Yesuru Badewa, whose relatives were kidnapped, said the incident had left the family devastated. Ńgbà tó lórí ẹbí kan bá sọ bẹ́ẹ̀ ẹ mọ iye olórí ẹbí tí ó sọ bẹ́ẹ̀ ní ahoro ìṣẹ̀lẹ̀. Ẹ mọ iye ẹbí tí ìbànújẹ́ ti wọ̀. Ẹ mọ iye ẹbí àwọn tíṣà gan. According to him, the victims included 2 women and a man. He also expressed concern over the health condition of one of the abducted women, who he said had been ill before the incident. Wọ́n gbé ntàrẹ ọ̀yà náà mọ́. Wọ́n ti kọ́kọ́ pò ń fún papọ̀. Wọ́n bá gbé débi tí wọ́n gbé lọ, wọ́n tún ṣẹ̀rù bá. Wọ́n lè gbé ìbọn sí wọn. Mo rí tíṣà tàbí principal ta oró ìṣẹ̀lẹ̀ yẹn. Wọ́n sì nàbọn sí lẹ́nu gbà tí ń sọ̀rọ̀. Bí ó máa yẹn ṣe ń rawọ́ ẹ̀bẹ̀ sí Bọ́lá Ahmed Tinubu àti Ṣèyí Mákindé wọ́n sì tún ná orí ìbọn sí lẹ́nu pé kẹ́lẹ́ mọ̀ pé kò ń ṣe ṣeré o. Ntí màmá principal yẹn sọ ni wípé wọ́n ti air mark ẹnìkan, that is wọ́n ti píìkì ẹnìkan tí wọ́n tún pa láàrin wọn tí gọ́ọ̀mẹ̀ntì ò báyìí ti dá wọn lóhùn. Ta ló mẹ́ntọ́ jẹ́, ta ló mẹ́ntí yọ̀ jẹ́.
sọmọ kékeré ni àbí teacher àbí principal gan kọ́ lọ́ọ́ mọ̀jà rí. ẹ̀ńtàrẹ̀ ọ̀yá yẹn kí ni ó ṣẹlẹ̀ sí ọlọ́dọ̀ làwọn. He said, and I quote, "We are deeply worried because one of the women is sick and the hardship in captivity may worsen her condition." ọmọ ọlọ́mọ láti bí ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún jù bẹ́ẹ̀ lọ nísìnyí tí wọ́n ti ń sùn lẹ́ẹ̀lẹ́ pẹ̀lú yúnífọ́ọ̀mù kan ṣoṣo lọ́rùn nínú òtútù wọn ò ra sọ́bùrà o. Badewa appealed to the state government and well-meaning Nigerians to support efforts aimed at rescuing the victims. All right. However, in a statement issued on Saturday, the police spokesperson DSP Oluseyi Babasheyi disclosed that the victims regained their freedom unharmed around 7:30 p.m. on Thursday after being released by their captors following the payment of an unspecified ransom. Wọ́n release wọn. Owó tí wọ́n wá gbà kò ṣeé sọ. Sáwọn tó jí wọn gbé ní sọ pé kí wọ́n má sọ ni. Àbí iléeṣẹ́ ọlọ́pàá ni ò lè sọ. Àbáwọn ẹbí tó sanwó ni ò lè sọ iye tí wọ́n san. Àwa ń dé gbogbo ẹ̀ mọ́ra. Gọ́ọ̀mẹ̀ntì ìpínlẹ̀ Ọ̀yọ́ ní àwọn náà ò lè sọ iye price táwọn tó kó ọmọ ní ahoro ìṣẹ̀lẹ̀ tán fẹ́ gbà. Ẹ̀rí bí a bá yára wa dé. Odidi ìjọba ń bẹ̀rù láti sọ iye tí wọ́n gbà lọ́wọ́ wọn. Àbí iye tí wọ́n gbà lọ́wọ́ àwọn tí wọ́n jí gbé. Ẹ̀rí bí tá a bá lè ayé ara wa dé. Ẹ̀rí bí tá a ti bára wa. Kò sí wàhálà o. Following the victims' release, Babasheyi said operatives of the anti-kidnapping squad intensified efforts to track down members of the gang responsible for the abduction. Wọ́n mọ̀ra wọn míì mú. Wọ́n sì lè mọ̀ra wọn míì mú. Àwọn tí wọ́n mọ̀ sábà rí mú làwọn tí ì bá ṣe Fúlàní. Tó jẹ́ pé àwọn èèyàn wa ni wọ́n dọ́gbọ́n ara wọn jí àwọn èèyàn gbé. He said, and I quote, "Consequently, on May 15, 2026, at about 5 a.m., operative acting on credible intelligence stormed the kidnappers' hideout, located along Ijebu-Ode-Ibadan Road axis of Ogun State. On sighting the police operatives, the suspects opened fire, leading to a fierce gun duel. The operative responded professionally, resulting in the neutralization of 2 suspected kidnappers, while other members of the gang escaped into the surrounding forest with varying degrees of bullet injuries." Okay. Further intelligence-led follow-up operations led to the arrest of the suspected kingpin. Wọ́n bàbá àṣàlẹ̀ wọn nù. Ọwọ́ bà kan. Àwọn ajínigbé ti Ìjẹ̀bú-Òde òun, àwọn tọ̀dọ̀ wa ni. Kì í ṣàwọn tòkè Ọya, kì í ṣàwọn tó kó àwọn ọmọ ìṣẹ̀lẹ̀ yìí. Hi sir, hi ma, God bless you sir, God bless you ma. Àwọn tọ̀dọ̀ wa ni, àwọn ọmọ Yíbò lẹ́bàá ń bẹ̀, àwọn ọmọ Yorùbá lẹ́bàá ń bẹ̀. Kì í ṣàwọn Fúlàní. Kingpin Seriki Mohammed Abdullahi and another gang member, Mohammed Bello, alongside the recovery of additional incriminating exhibit linked to the criminal operation. The corpses of the neutralized suspects have been deposited at the morgue for autopsy in line with standard procedure, while efforts are ongoing to apprehend fleeing members of the syndicate. Nǹkan kan máa ń bí mi nínú lọ́rọ̀ àwọn ọlọ́pàá. Òkú tó jẹ́ pé ẹ̀yin lẹ yìnbọn pa. Ẹ tún gbé lọ sí hospital fún autopsy. Why wasting money? Kí lẹ fẹ́ determine bẹ́ẹ̀? Ta lẹ fẹ́ sọ autopsy fún? Ṣé family ẹ̀ yóò yọjú ni? Òkú tẹ́jọ́ engage pẹ̀lú bọn. Tọwọ́ yín bá wọn tẹ́ ẹ mọ̀ pé bọn lọ́pàá. Autopsy kí lẹ fẹ́ ṣe? Kí lẹ autopsy yẹn máa sọ? Ṣé yóò sọ pé ó gbé sómi ni? Àbí yóò sọ pé atápa lórí? Kò tí ì yé mi sà, kò yé mi mọ̀. Irú autopsy wo la tún ṣe káàkiri lẹ̀? Based on what? So, all recovered exhibits. Okay, now, while efforts are ongoing to apprehend fleeing members of the syndicate, all recovered exhibits have been secured, while investigations continue to unravel the full network of the gang and facilitate the prosecution of the arrested suspects. The Ogun State Commissioner of Police, Bode Ojajuni, who commended the operative for their gallantry, professionalism, and resilience, reiterated the command's unwavering commitment to combating kidnapping and other violent crimes across the state. However, in a recent statement, the National Coordinator of the Food and Farmers' Rights Campaign, John Eko, condemned the incessant abductions of residents, particularly farmers, across the Ijebu axis and other parts of the Ogun State.
jẹ́rìí pa àti kẹrin báyìí agbègbè Ìjẹ̀bú wọn ń jiyàn gbé mbẹ̀ tipẹ́tipẹ́ àwọn Fúlàní wà àwọn abúlé kan mbẹ̀ ńgbà náà tán dáná sun kí ló dé tí wọn ò lọ́ mọ́ jiyàn gbé ilẹ̀ Haúsá àtìlẹ̀ Fúlàní tó jẹ́ pé ilẹ̀ Yorùbá wọn síjú sí. The group also decried what it described as the ineptitude of security agencies, especially the police, as well as the perceived insensitivity of the Dapo Abiodun-led administration in the face of worsening insecurity. Ẹgbẹ́ ẹ̀yìn ìpínlẹ̀ Ògùn wọ́n ní Mr. Dapo Abiodun ìyànjú ń ṣiṣẹ́ takuntakun lórí ọ̀rọ̀ ètò ààbò tó. Èkó said, "We call on the security agencies and the Ogun State government to wake up from their self-inducted slumber." Gómìnà Dapo Abiodun sùn and prioritize the security of lives and properties by tackling the escalating spate of kidnapping and banditry with all the seriousness it deserves. Gómìnà Dapo Abiodun lọ lẹ́ẹ̀kẹta lóòótọ́ ṣùgbọ́n ẹ̀mí àwọn èèyàn àti dúkìá ó sì wà lọ́wọ́ yín kẹ́ tó gbéjọba lẹ̀ o bẹ́ẹ̀ bá ṣe ṣe àárò yẹn o. FFRC notes that Ijebu land in particular and Ogun State in general has become a safe haven for criminal gangs including terrorists, kidnappers, bandits and armed robbers who are operating freely and perpetrating their criminal activities unchallenged. Gómìnà ìpínlẹ̀ Ògùn ọ̀rọ̀ kan yìí o. The group further alleged that Ikangba Agoro Okunọwa axis of the old Lagos Benin Road in Odogbolu local government area, home to one of the largest catfish farming clusters and processing hubs in the state, has become a hotspot for kidnappers. Ìjọba nìkan ò lè ṣe o, àwa náà pẹ̀lú. According to the group, since February 9, 2026, when Mr. Adams, Omamegbe, and 4 others were abducted at the Alayo Fish Farm cluster in Agoro Town, incidents of kidnapping have become frequent along that route. Nígbà tán bá jiyàn mẹ́rin gbé àbí márùn gbé tán béèrè owó rọ̀gbọ̀rọ̀gbọ̀ wọn tẹ́ ẹ mú lẹ̀ wọ́n mọ kúndùn àjẹjẹ tó jẹ́ ń bẹ̀. Táwa ni wọ́n gbé èèyàn rẹ̀ tí ò ní jíjà padì láti gbà padà. Kò sí ìgbésẹ̀ tó yẹ ká gbé òun ni pé ká múra dáadáa kí wọ́n tó máa kọlù wá o. Èkó added. In fact, on March 31st, 2026, just weeks after Mr. Adams and other victims regained their freedom, Mr. Adewale Amusa, a poultry farmer from Ayepe Town, was also abducted a few meters away from the same Alayo Fish Farm cluster where the first incident occurred. Àwọn eléyìí wọn rìn jìnnà. Wọ́n bá ti gbé èèyàn tẹ́ ti san wọ́n fún láàyè ọ̀sẹ̀ kan wọ́n padà wá gbẹ́ lómi wọ́n mọ̀ pé tún sanwó. Again, on April 24, 2026, another victim, Mr. Oshidipe Olusoji, a retired railway corporation worker, was kidnapped. The group alleged that while Omamegbe reportedly paid 70 million naira as ransom. Wow! 70 million naira. Not so gẹ́gẹ́ bí ransom. Amusa was said to have paid 200 million naira before regaining freedom. Ẹ̀yin dádì àti mọ́mì wọ́n jiyàn kan gbé wọ́n gba 70 million naira lọ́wọ́ ẹ̀. Wọ́n jẹ́ lòmíì gbé wọ́n gba 200 million naira lọ́wọ́ ẹ̀. Ṣẹ̀dẹ̀ rò pé ìjínigbé nílẹ̀ káàrọ̀ òjíire lórílẹ̀‐èdè Nàìjíríà sórí lọ sókun gbàgbé tá a bá gbé náà ojú ara wa tá a bá ń dóde ìjọba tá a ń dóde ìjọba ìpínlẹ̀ tá a ń dóde ìjọba àpapọ̀ sómi ò ní tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu. Okay, before regaining freedom with the ransom allegedly delivered in Kwara State, wọ́n jiyàn gbé lóògùn State wọ́n ní kó lọ san ransom ní Kwara State. The group further stated, and I quote, "Our demand is that the government and security agencies, especially the Nigeria Police Force, should comb the forest where these criminals are reportedly hiding, including the Agoro Okunọwa axis, dislodge them, arrest and prosecute them, as well as their sponsors and collaborators." Mi ò mọ̀ bóyá ilé yìí ń jẹ́ agbára ọlọ́pàá o, ṣùgbọ́n aráàlú gbọ́dọ̀ involve. Also speaking with our correspondent, the Ogun State chairman of the Coalition of Civil Societies and Pro-Democracy Group, Barrister Solomon Bankole, lamented the growing security challenges in the state and all the government and security agencies to intensify efforts to tackle the situation. Bankole said this recent ntọ́sẹ̀lẹ̀ nkankan. The Ogun State government must act proactively by strengthening security around schools, border communities and other vulnerable areas. Security agencies should also work closely with local vigilantes and community leaders to improve intelligence gathering and rapid response to threats. We always need local vigilantes.
táwọn security agencies bá fẹ́ succeed o bí sọ́jà ó succeed wọ́n need àwọn local vigilante local hunters kò sẹ́ńtì mọ́lé túbí onílé kò sẹ́ńtì mọ́lú túbí onílùú. As residents, many people are deeply worried about insecurity. So, another resident at the Sadeleye expressed concern over the increasing activities of kidnapping in border communities around Ogumake and neighboring Oyo communities such as Seriki, Aboloye, and Araromi. The kidnapping around Ogumake mostly occur in neighboring Oyo communities that share boundaries with Ogun State, but some of the victims are residents of Ogumake who work in those areas. Can you imagine? Last month, one of the 4 abducted victims, a pregnant woman who resides in Ogumake, was reportedly released after more than 10 million naira was paid as ransom. Alaboyun tí wọ́n jí gbé kí wọ́n tó filẹ̀ wọ́n gba 10 million naira lọ́wọ́ ẹ̀. Kọ̀rọ̀ mi lè jọ bí eré o, ó lè dàbí àwàdà, àwọn èèyàn kan lè mọ̀ ká sí. Ṣùgbọ́n tó bá di lọ́la ẹ sọ pé ọ̀gbẹ́ni wà ó pariwo sí alẹ́ tí o, ó wí fún wa o. So 2 staff members of the Ibadan Electricity Distribution Company were also abducted and were only released after huge sums of money were reportedly paid. Wọ́n jẹ́ àwọn òṣìṣẹ́ náà gbé. It's okay. With the recent attack on a school in Oyo State and abduction of students and teachers, it is important for the Ogun State government and security agencies to remain on high alert and deploy more personnel across vulnerable areas to protect residents and combat these criminals. Ọ̀rọ̀ pọ̀ ń bẹ gan ọ̀rọ̀ àwọn tán jígbé ọ̀pọ̀ ogun. So ní àkótán ara n tá ń gbìyànjú àti sọ ò ní wípé ìpínlẹ̀ Ògùn lọ́kàn àbúrò ní kàn ń bẹ̀ gbogbo ìpínlẹ̀ Ògùn n tó gbé mi wá ni pé ẹ wà àtàláàtì o àwọn tí ń bẹ nínú ìgboro kí wọ́n mọ́ sàsopéye àwọn tó wà ní abúlé kó àtìlú kéréje kí wọ́n ó dira o kí wọ́n ó sì múra o bí akọni o ìjàmbá ò ní ṣe wá o ibi ò ní ṣẹlẹ̀ sí wa kò ní ṣẹlẹ̀ sí ìran wa kò ní ṣẹlẹ̀ sẹ́bi wa o àánú Olódùmarè ò ní fi wá sílẹ̀ o. Well, lánàá ni mo sọ pé mo ní àwọn ọkọ̀ mẹ́ta tí mo fẹ́ tà àwọn èèyàn ń béèrè nípa ẹ̀ ṣùgbọ́n serious buyer ni mo sọ pé mo fẹ́ o. Number 1, Benz 300 Benz C 300. Ìkejì òun náà ni RS 350 Lexus 2018 model àti Toyota Corolla Sport 2016 model. So bẹ́ẹ̀ bá nífẹ̀ẹ́ sí bó bá wù yín bẹ́ẹ̀ bá fẹ́ béèrè nípa ẹ̀ ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp +234 904 851 9362 +234 904 851 9362. Mi mọ̀ bóyá mo léèyàn tó fẹ́ sọ̀rọ̀ tàbí tí wọ́n lọ́rọ̀ tó lè ràn wá lọ́wọ́ lórí tọ̀rọ̀ tìpínlẹ̀ Ògùn yìí tàbí tí wọ́n lọ́rọ̀ tí ó ràn wá lọ́wọ́ lórí tọ̀rọ̀ tìpínlẹ̀ Ọ̀yọ́ tàbí míì tó tún ṣẹlẹ̀ pàápàá +234 915 147 9599 +234 915 147 9599 àti +234 904 851 9362 +234 904 851 9362. Nọ́mbà tẹ́lẹ̀ pè mí sínú láàrin ìṣẹ́jú kan péré ń wọ́n sẹ́nu ń gbọ́lá fún ń wọ́n máa lọ. So Benz C 300 18 million naira ni mo fẹ́ gbé lẹ̀ 18 million naira ni ó lọ. Toyota Corolla Sport